Mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Mo kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò mi lónìí. Bóyá kí n sáré fi caption fídíò yìí sí orí kíní mo fẹ́ wò nítorí wípé ohun tó fẹ́ kí n fẹ́ ṣe fídíò live fídíò yìí ó dá lórí àwọn kan tí a ti ń sọnù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Eléyìí tí ó sì jẹ́ káyéfì fún mi lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé Yorùbá ní ìsíwò ìwòrìwò ohun tí a bá dìjọ wò báyìí wọ́n ní gígùn òun náà ló máa ń gùn. Mo dúpẹ́ lọ́wọ́ àìdómi ọlá ń bí wọn nínú àti Esin. Mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ dákun bá mi ṣètò yín. Tó bá pẹ́ ni màá jẹ́ kí àwọn èèyàn kí wọ́n jẹ́ ìwà lórí ètò yìí. Kí ni tá à ń pè ní ìran Yorùbá gan-an? Ǹjẹ́ àwọn tí wọ́n àwọn baba ńlá wa tí wọ́n lo ìgbà ìwáṣẹ̀ ṣé wọn ò rí ayé lónìí? Àwọn tí wọ́n ṣẹ̀ wá àwọn bóyá bí Ọ̀rúnmìlà, bóyá bí Èṣù, Ṣàngó, Ògún, àwọn tí wọ́n jẹ́ ká mọ̀ pé ewé kan ń bẹ, egbò kan ń bẹ tí ìran Yorùbá tí wọ́n fi ń ṣèwòsàn ṣáájú kí medical treatment tó dé, ṣáájú kí ìran tí wọ́n wá fún wa ní ẹ̀sìn, tí wọ́n wá fún wa ní the medicine that we are using today, ṣáájú kí wọ́n tó dé. Sáwọn baba ńlá wa ṣé wọn ò níran? Ṣé wọn ò ráyé wá? Ṣé Ọlọ́run ò kẹ́ wọn? Ṣé Ọlọ́run ò gbà fún wọn? Torí pé tí mo bá wò lọ́tùn lósì tí eléyìí bá ń sọ tiẹ̀ ìran Yorùbá ò níran, tọ̀hún á sọ tiẹ̀ Yorùbá ò lásà, tọ̀hún á sọ tiẹ̀ Yorùbá ò ní kankan. Àwọn tí a ń pọ́nlé yìí, àwọn tá a fẹ́ gba àṣà àti ìṣe wọn yìí, ǹjẹ́ àwa mọ ìpilẹ̀ṣẹ̀ bí àwọn tí wọ́n bí wọn náà ṣe lo ìgbà? Ǹjẹ́ àwọn tí wọ́n bí wọn náà ṣé wọ́n níran? Ṣé àwọn tí àwọn náà ń pè ní bàbá wọn náà ṣé wọ́n ráyé wá? Ṣé wọ́n ráyé ṣe? Ṣé wọ́n rí gbà lò? Ǹjẹ́ tí èmi àti ẹ tí a bá sọ wípé àwọn tí wọ́n bí wa lónìí, àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ lónìí, tá a bá ní wọn àráyé wá, àwọn ọmọ tí wa náà ń bọ̀ wá sọ fún àwa náà pé àwa náà ò ráyé wá. That is just philosophy of it. Kò wá sọ fún wa wípé àwa náà tá ń bọ̀ yìí o, a ò rí ayé wá, a ò rí ìgbà lò, a ò rí ní ta fẹ́ fayé ṣe. Eléyìí mo ṣe fídíò kan tí ó ti pẹ́ tí mo post nísìnyí. Ó jẹ́ kó jẹ́ ó ṣe mí ní kàyéfì lọ́pọ̀lọpọ̀ wípé níbi tí ìran Yorùbá could you just ó dàbí pé màá set kìíní yẹn sí ó ní you can't address just cancel. Ó jẹ́ kí n rí wípé ṣé lóòótọ́ àwọn tí wọ́n jọ bí èmi àti yín, àwọn tí èmi àti yín jọ gbà wípé àwọn ni wọ́n jọ bí wa nígbà tí à ń bọ̀, nígbà tí ìgbésí ayé wa tó nítumọ̀, nígbà tá à ń gbóná, tí à ń gbóná ọkà, tí à ń gbóná eyín, tí measles tó mú wa, tí oríṣiríṣi àìsàn tó ń ṣe wá, tí wọ́n wá ní kẹ́ já ewé, kẹ́ já egbò, kẹ́ fi wo ọmọ òun sàn. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé kì í ṣe hospital ni wọ́n bí wa sí. Ọ̀pọ̀lọpọ̀ wa ilé àwọn alágbo ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kódà ilé àwọn tí a mọ̀ sí àwọn màmá kan wà tí wọ́n á sọ wípé àwọn ilé àwọn agbẹ̀bí, nítorí pé àwa náà ilé àwọn agbẹ̀bí ni wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ wa sí ní ayé ìgbà ọ̀hún. Ṣé àwọn bàbá yìí ṣé wọn ò rí gbà lò? Ṣé wọn ò ṣe dáadáa fún wa nínú ayé ni? Ṣé kò sí oore kan èyí tí wọ́n ṣe fún wa lónìí tó wá jẹ́ wípé ìwọ tó jẹ́ Mùsùlùmí àti ìwọ tó jẹ́ Christian òun sọ pé àwọn bàbá ọ̀hún òní kò sí nǹkan tí wọ́n ṣe, òní ìran Yorùbá ò ráyé wá? Pàtàkì jùlọ ni pé tá a bá wò ó, tá a bá ti torí ẹ̀sìn àti ohun tí ó jẹ́ àṣà àti ìṣe, tá a bá ti torí ẹ̀ tí a sọ wípé àwọn òbí tó jọ bí èmi àti ẹ ò ráyé wá, ó mà wá ṣe fún wa o. A jẹ́ wípé a ti ní ní tá a mọ̀ sí identity crisis. Eléyìí ó ṣe mí ó jẹ́ tó bà mí lẹ́rù jùlọ jọ pé níbi tí nǹkan dé dúró lónìí, níbi tí èmi àti ẹ tájọ rò pé ayé dé dúró lónìí, ǹjẹ́ ó tún yẹ kí ọmọ Yorùbá tàbí nílẹ̀ Yorùbá, ǹjẹ́ ó tún yẹ kó sọ wípé ìran tóun ti jáde, ìran tí wọ́n ti bí òun, ìran tóun ti ṣẹ̀, ìran tí wọ́n da ẹ̀jẹ̀ sí òun lórí, ìran òun ò ráyé wá?
a jẹ́ wípé òwe Yorùbá tó ní wípé ilé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà, a jẹ́ pé òwe Yorùbá ọ̀hún a jẹ́ pé òótọ́ àti làákàyè ń bẹ nínú ẹ̀, nítorí pé àwọn tá à ń tẹ̀lé yìí tá a gbà gẹ́gẹ́ bí aṣíwọ́ tá a gbà nínú ẹ̀sìn yìí, wọn ò ta ìran wọn dànù, wọn ò sọ wípé ìran wọn ò ráyé wà, wọn ò sọ wípé ìran tí wọn ò dá, kò sí ìran tí ò ní àbùkù, kò sí ìran tó ní àkọọ́lẹ̀, àwọn náà ò ní àkọọ́lẹ̀, ṣùgbọ́n àwọn bàbá wọn kọ nǹkan sílẹ̀ tí a mọ̀ sí ìròrí. Ìjájọ gbé sínú làákàyè. A ní Ànábì Muhammadu gba ìgbà wá látọ̀dọ̀ olódùn, látọ̀dọ̀ Ọlọ́run, látọ̀dọ̀ Allah, nítorí pé Ànábì gan ò fojú rí Allah, ṣùgbọ́n ó gba àwọn ẹ̀gbà ọ̀rọ̀, ó ń gbà wá látọ̀dọ̀ Allah. Masbi, thank you so much. Ó ń gbà wá látọ̀dọ̀ Allah, wọ́n sì bá kọ sílẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ṣáájú ńlẹ̀ Yorùbá náà gba ẹ̀gbà ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run, wọ́n gbà á. Òun la ṣe ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́, ìwọ tó bá fẹ́ bú ẹ̀sìn ẹnìkan, kọ́kọ́ lọ kọ́ nípa bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn ẹnìkejì tá a mọ̀ sí odù Ifá. Àwọn náà gbà á, wọ́n gbà á. Nínú odù Ifá kan tó sọ wípé ohun abínibí kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ló máa ń yá wọn lára. Adífá fún ìwọ Ìdọ̀rẹ́, èyí tí sọ̀rẹ́ ẹja. Kí sì ni ìtàn ọ̀hún? Ìtàn jẹ́ kó yọ ayé pé ìwọ Òǹdẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹja ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó ṣe wà nínú Àlùkùránì, nínú Báíbù, pé àwọn kan wọ́n tan Jésù, wọ́n kan Jésù, ó ń bẹ ń bẹ̀ pé kí ìran Yorùbá náà ṣọ́ra, torí pé ohun tá a bí ni bí kì í wù wọ́n, tẹni ẹlẹ́ni ló máa ń yá wọn lára. Adífá fún ìwọ Òǹdẹ̀rẹ̀ tí sọ̀rẹ́ ẹja. Ìtumọ̀ ni wípé ìwọ Òǹdẹ̀rẹ̀ rèé ọ̀rẹ́ ẹja ni. Àmọ́ níjọ́ tí wọ́n fẹ́ mú ẹja lálẹ́ odò, láyé àtijọ́ kò sẹ́ni tí rẹ́ja mú, kò sẹ́ni tí jẹ ẹja. Àmọ́ láyé àtijọ́ ọ̀hún wọ́n sì mọ̀ wípé ìwọ àti ẹja ọ̀rẹ́ tímọ́tímọ́ jọ ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí àwọn ọ̀tá kí wọ́n bá lè rí ẹja mú, wọ́n ní láti búráìbù ìwọ pé ìwọ a fẹ́ mú ẹja, tó o bá sì gbà wá láyè ká rí ẹja mú, á ṣe nǹkan báyìí, á ṣe nǹkan báyìí, á ṣe nǹkan báyìí, á ṣe nǹkan báyìí fún ọ. Wọ́n tan ẹja títí débi pé ẹja wá ní ó da kò da, òun gbà. Ẹja ló wá sọ àṣírí ìwọ Òǹdẹ̀rẹ̀, ló wá sọ àṣírí oúnjẹ tí ẹja fẹ́ràn jù, pé ekòló inú omi ni ẹja fẹ́ràn jù tí máa jẹ, pò náà ló ń jẹ. Ó ní tí wọ́n bá ti fi, ó nítorí pé ẹja mọ̀ wípé ẹnu òun ṣọṣọ, ẹja ò kì í fẹ́ súnmọ́ òun, àmọ́ tí wọ́n bá ti lè fi ekòló yìí sí òun lẹ́nu, òun ó ṣẹ̀dẹ̀ kan ṣe. Wọ́n wá fi ekòló yìí, wọ́n wá fi sí ẹnu ìwọ, wọ́n wá ju ìwọ sódò, wọ́n sokùn máa ń dì í. Ìwọ wá dódò, ó ní ìwọ ọ̀rẹ́ mi, mo ti dé o, mo ti dé o, mo ti dé o, jẹ́ wá bẹ́ẹ̀ mú nǹkan bọ̀. Tó jẹ́ pé ẹja sì ní ọ̀pọ̀lọpọ̀ ekòló ní inú odò, tó jẹ́ pé mílíọ̀nsì ẹ̀ tó yẹ kó tẹ́ lọ́rùn, tí ò yẹ kó sojú kòkòrò. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ò wá àkàndó sórí pé ẹ̀sìn Kristẹni, ẹ̀sìn Mùsùlùmí, ẹ tọ́ ẹ̀sìn mẹ́ta wò, kẹ wá ṣe comparison mẹ́ta, Bible, Quran and odù Ifá, yóò yé tẹ́ ẹ̀ bá lè ṣe. Wọ́n ń ta àwọn èèyàn Amazon, wọ́n ń ta ní supermarket, ẹ lọ ra. Ẹ kàn tí ẹ ká díẹ̀ wò nú ẹ̀, then wọ́n wá wò bóyá àwọn tí wọ́n bí ọ, tí wọ́n jọ bí èmi, bóyá wọn ráyé wá, bóyá wọn ò rí gbà lò, bóyá Ọlọ́run ò kàn tí ẹ bá wọn sọ̀rọ̀. Kò wá wò bẹ́ẹ̀. Wọ́n ṣe mú ẹ ṣe pé wọ́n rí ẹja mú nìyẹn. Ìyẹn jẹ́ kan lára àwọn odù Ifá táwọn bàbá wa gbà wá, pé tó fi ń ṣe ìwà kìlọ̀ fún Ọ̀rúnmìlà pé kó ṣọ́ra, kó mọ̀ ṣe gbára lọ́rẹ̀ẹ́. Ìkànnú ẹ̀ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ohun tún ní èṣù. Táwa máa ń sọ pé èṣù láàlú, ẹ lọ go please. Gbogbo wa la kàwé nílẹ̀ Yorùbá náà, we are all educated. Why can't you go and take a research about our culture and heritage, about our ancestors? Then you will realize that Yoruba will have the most beautiful culture in the whole world, without even doubting it. Ìtàn kan sọ fún wa nínú odù Ifá wípé ẹni arábìnrin kan ń bẹ tó máa ń lọ ń ta ọjà ní ọjọ́ Òjìgbémẹkùn. Tárábìnrin bá ti lọ tajà ló fi jẹ́ pé lónìí obìnrin máa ń kọ ọkọ, wọ́n tún lọ fi ọkọ mi, kì í ṣe ànábì ló mú wá, kì í ṣe Jésù ló mú wá fún wa. It has been existed during the days of our great grandfather, but we neglect the book tó sọ fún wa wípé àwọn bàbá wa ti ń sọ òtítọ́ kí ànábì tó dé. We neglect that book tó sọ pé àwọn bàbá wa ti ń sọ kí Jésù tó dé. Mo rí àáfàá kan, ó sọ wípé ànábì ló mú bí irin ṣe ń bọ̀ látòjú, bí irin ṣe máa ń sọ̀kalẹ̀ láti ọ̀run bọ̀. Ti nínú ìtàn 18th century 1930th century ni àwọn Egyptian ti mọ̀ wípé àti ojú ọ̀run ni irin ti máa ń wá. Ṣàngó ló kọ́kọ́ rọ irin, Ògún ló rọ irin, before kí wọ́n tó sọ pé wọ́n wá lọ kọ sínú Bible.
at least nígbà tí wọ́n ṣe comparison àwọn ilẹ̀ Yorùbá ti detect pé òkè nírin ti ń wá more than 365,000 years kànábì tó wá dé. But ìwọ tó o bá gbá research, ìwọ tó o go tó o jẹ́ káwọn àgbààgbà tó o ṣe investigation ẹ dáadáa, ohun tán bá sọ fún ẹ nípa ẹ náà ni wàá gbàgbọ́ pé inú Bible ló ti wà, inú Quran ló ti wà, whereas kí Quran tó dé àwọn alábàbà ẹ ti sọ. Look at ẹ wo, wọ́n bí máa kan léèrè, ó ní ànábì ló kọ́ wa bá a ṣe ń sin òkú sínú ilẹ̀. Can you imagine? Nígbà tí mo bẹ̀rẹ̀ investigation mi lórí ọ̀rọ̀ yìí, mo wá rí wípé èṣù tí èmi àti ẹ tá takò tá ní kò dá tán ní Olúwa yà mí Jésù. Kì í ṣe ìran Yorùbá ló sọ wípé èṣù mọ́ ṣe mí o, ọmọ ẹlòmíì ni ó ṣe o. Ẹ lọ gbá research, kì í ṣe àwa lámú language yẹn wá, it is a borrowed language from Christianity side, from Samuel Ajayi Crowder. Wọ́n fi sọ pé èṣù mọ́ ṣe mí, wọ́n gbé wá wọ́n mọ̀dé Yorùbá ni. Àwọn Christian, àwọn Muslim ni wọ́n máa ń sọ èdè yẹn torí pé ìran Yorùbá gbà pé èṣù ṣe mí. Àwa gbà pé èṣù tó dáa, ṣùgbọ́n àwọn Christianity and Islam ni wọ́n gbà pé èṣù mọ́ ṣe mí, ọmọ ẹlòmíì ni ó ṣe. Dẹ́nu agbo language yẹn àwa incorporate ẹ̀ sínú our own culture. Ibẹ̀ mo ti mọ̀ wípé ẹni tó kọ́kọ́ mú àbá ká máa sìyàn sí inú ilẹ̀ wa èṣù ni, torí pé ìtàn àti odù fàyẹn mi ò mọ̀, ṣùgbọ́n nínú ìtàn tí wọ́n sọ fún mi ni wípé arábìnrin kan ń bẹ tó jẹ́ pé ọmọ Èjìgbò ni tó máa ń lọ rajà lọ́jọ́ Èjìgbò mẹ́pà. According to the story, màá dẹ̀ ṣèwádìí, màá dẹ̀ rí pé mo mọ odù fàyẹn, màá dẹ̀ tó máa fún ọmọ kí nìyẹn. Ṣùgbọ́n ó ní ẹnìkan tó máa wá ń rajà lókèrè tó jọkùnrin tó fẹ́ràn, tíyẹn máa ń wá láti ọ̀nà tó jìn. Kò dẹ̀ bó ṣe fẹ́ fi ọkọ ẹ̀ sílẹ̀, kí ló ṣe? Ó ní kó parọ́ pé òun ti kú. Nígbà yẹn dẹ̀rẹ̀ wọ́n ní wọ́n máa ń sin àwọn èèyàn sínú igi ni wọ́n máa ń lọ sí wọ́n sí gbòòrò. Ó ní tó bá ti parọ́ pé òun ti kú, ó ní kó ti lọ dúdú síbẹ̀ dòun, so ó ní kó wá yọ òun kò nínú igi yẹn. Arábìnrin yẹn bá parọ́ pé òun ti kú o, wọ́n bá sìnkú, wọ́n sunkún, wọ́n ṣe gbogbo ẹ̀. Nígbà tí wọ́n ṣe yẹn tán, wọ́n bá lọ sin sínú igi. Ẹ̀yin tẹ́ bá jẹ́ òmà nínú ìmọ̀ ẹ̀dá pẹ̀jẹ́ mọ́ kíní tí mo sọ, mo fẹ́ kí wọ́n á kọ́ mi ní kíní. Wọ́n bá lọ sin sínú igi, wọ́n bá lọ. Kí wọ́n tó wá, kó tí mà tí wọ́n lọ tán, ọkọ tó lòun fẹ́ láti ìlú òkèèrè bí ìyẹn ṣe dé nìyẹn, ìyẹn bá gbé jáde, ìyẹn bá lọ, ló bá fi lọ ń gbé lọ́hùn. Ó wá lọ́hùn, ẹnìkan tó wá máa ń rajà ló ń wá rajà, ibi tí àkúdà ayé àti wà ní ló ń wá rajà, ló wá lọ sí ìlú òdìkejì ló lọ rajà láti bí ọdún 5, bí ọdún 6, bí ọdún 7 tó ti bímọ sọ́hùn tó ti ń ṣe lọ́hùn. Ìyẹn wá lọ rajà ń bẹ̀. Ìyálágbájáre ìyẹn wá padà sílé. Òun mọ̀ rí ìyálágbájá, àwọn anira kò rí, òun mọ̀ rí irọ́ òrí bí wọ́n ṣe kó àtọmọ àtọkọ náà bá kọrí sí ìlú yẹn láti lọ wò níjọ́ tí wọ́n nájà. Wọ́n bá lóòótọ́, ọkọ pé kò dáhùn. Òun fi máa ń sọ wípé abiyamọ ò ní gbọ́ iye ọmọ ẹ̀ kó má ta ti wèrè. Àwọn ọ̀rọ̀ yìí ló ní ìtumọ̀, ló ní bí ìtàn ṣe wà nínú Quran, òun náà ní ìtàn Yorùbá wà tó rọ̀ mọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Unless tẹ́ ẹ̀ bá lè ṣèwádìí lókù, ọkọ pé kò dọ́kọ lóhùn. Agbáta táwọn sọ pé mọ́ mi, ìyá mi, ó dá wọn lóhùn ni pé òun ṣe mistake ni, ọ̀dọ̀ abáyé ló sú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, whereas ọ̀dọ́kùnrin tó wà náà ti ń sú. Ṣùgbọ́n bàtà àwọn ọmọ ẹ̀ pé ó sún mọ́ àwọn ọmọ ẹ̀, ó bú sẹ́kún, wọ́n sì kó ẹrù ẹ̀, wọ́n wá padà sí Ọ̀jẹ̀jọ́, padà sí Jìgbò, wọ́n padà síbẹ̀ padà. Ìgbà tí wọ́n padà síbẹ̀ padà, ms bàbá òkè sọ àwọn òkè àwọn ọmọ ni àwọn kan máa ń sọ àwọn dì pẹ̀lú Islam ni. Èmi fẹ́ ní táwa ṣe ni pé ẹ jẹ́ ká mú ẹ̀rí wá pé nínú odù Ifá, nínú ìtàn ilẹ̀ Yorùbá ní ìtàn ni ọmọ abínibí. Àwọn ẹni tí àwọn yẹn ń ṣe ọ̀tọ̀, we are all part together, mo mọ̀ wọ́n dáadáa, tí wọ́n ń ṣe ọ̀tọ̀. Àwọn ń sọ fún wa pé mọ́ ìgbé Islam wá ni torí pé kò sí, ṣùgbọ́n àwa náà tún gbọ́dọ̀ kọ́ nípa pé kí ni tí odù Ifá àwa náà kí ló sọ nínú ìtàn Yorùbá. Wọ́n padà sílé. Nígbà tí wọ́n padà sílé, ó tó bí ọdún díẹ̀, ó ẹ̀ṣẹ̀ wá kú ikú gangan. Eléyìí ló wá bá àwọn yẹn, ṣé kìí ṣe pé arákùnrin, ṣé kìí ṣe pé arábìnrin yẹn ti kó tó ń dé, wọ́n sọ pé obìnrin ní ète, ṣé kìí ṣe pé ète lárábìnrin tó ń lò báyìí. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ibẹ̀ lóṣù ti dé bá wọn bẹ̀. Kí lè ń ṣe, kí lè ń pèrò. Wọ́n wá ṣàlàyé, wọ́n kẹjọ́ wọn rò fésù, èṣù wá ní kò lè, tó bá jẹ́ pé lóòótọ́ ló bá kú, ohun tí òfin ní jímọ́
ẹ ṣe fún ẹ lọ sínú gbúrú ọ̀hún ẹ gbé igi ẹ gbé sínú igi tẹ bá ti wá gbé sínú igi ẹ fi èso ẹ kàn ẹ wá gbé ilẹ̀ níwọ̀n ẹsẹ̀ bàtà 6 ẹ wá gbé sínú ẹ̀dá yanrìn ìbò mọ́lẹ̀ èṣù ló sọ fún wa bá a ṣe gbọ́dọ̀ sin èèyàn sínú ilẹ̀. You also you can go for your research and go for your go and find it because lẹ́nu èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ àgbààgbà ńlẹ̀ Yorùbá 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣèwádìí and this is the story tó wọ́n sọ nípa bí a ṣe ń sin òkú sínú ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ kì í ṣe pé èèyàn kan ló mú wá fún wa. Àwọn Lárúbáwá náà nítan tiwọn náà tó sọ pé ẹ lè sin òkú sínú ilẹ̀ torí pé we are not in the same geopolitical zone, we are far different. Oníkálukú ni Ọlọ́run rán ànábì kọ̀ọ̀kan sí láti wá sọ fún wọn bí wọ́n ṣe máa lo ìgbésí ayé wọn, láti wá sọ fún wọn bí wọ́n ṣe máa lo ìgbésí ayé àti ìwà wọn. Ó lè láwọn kan tọ́lọ̀ náà rán. Ṣé kí ànábì tó dé ṣé àwọn èèyàn òkú lu Mẹ́kà ni? Ṣé kí wọ́n tó bí ànábì ṣé àwọn èèyàn òkú lu Mẹ́kà? Ṣé wọn ò sin àwọn èèyàn lu Mẹ́kà ni? Wọ́n sin àwọn èèyàn ń kú nílùú Mẹ́kà kí ànábì tó dé kí wọ́n tó bí ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìlànà wo ni wọ́n ń gbà sin òkú kànábì tó dé because àwọn tó wà ń bẹ̀ náà non-Muslim, they are pagan, ẹlẹ́bọ olórìṣà ni wọ́n mọ bí wọ́n ṣe ń sin òkú nígbà náà kànábì tó dé. Ànábì bring nothing to them. Àwọn nǹkan tí wọ́n ń ṣe náà ni ànábì kan wà modernize. Wọ́n ń kírun nígbà náà, wọ́n ń tawaf nígbà náà, wọ́n ń sá Sàfà àti Mọ́ríwà nígbà náà, wọ́n ń lọ sí Mẹ́kà nígbà náà. Go find your history. Àwọn àmọ́ bú àwọn yòó, àwọn àmọ́ bú báwọn èèyàn ti wá. Àwọn sọ pé àwọn baba ńlá ti wò ráyé, wọ́n ráyé wá, wọ́n rí gbà lò, wọ́n rí gbà ṣe. Ṣùgbọ́n torí pé a fẹ́ kọ́ ibi tí wọ́n kọ ìtàn tí wọ́n sí, a fẹ́ mọ̀ ibi tí wọ́n kọ ìtàn tí wọ́n sí ni ò jẹ́ ká ní àgbọ́yé àti àlàyé nípa tá à ń pè ní Yorùbá. Torí pé lónìí ní tó bá o lè kọlọkọ fa o whereas gbogbo apáta kó o tó lè mọ̀ nípa ẹ̀sìn Mùsùlùmí o gbọ́dọ̀ ké Kùránì, o gbọ́dọ̀ lọ sílé kéwú. Kó o tó lè mọ̀ nípa ẹ̀sìn Christian, you have to go to Bible study before you can become a pastor. Definitely, kó o tó lè mọ̀ nípa ẹ̀sìn àbáláyé náà, you have to go to the Ifa priest to know more better. You have to, because if you don't do that, you cannot know everything concerning your own language. Tẹ́lẹ̀ ọmọ ẹlòmíì ìṣẹ́bí lè bí lóríkì ìlú wọn, kò móríkì tí ẹ̀gán fún alára ẹ̀gán. Ẹbí lè rè pé kí lóríkì ìlú ẹ̀, kí lóríkì tí wọ́n ń pè, kí lóríkì ibi tó ti wá kò mọ̀. Kì í dẹ̀ ṣe fọ́ọ̀tì ẹ̀. Because kò sí ní tá a mọ̀ sí history mọ́, kò sí mọ́. That is the reason why tó fi jẹ́ wípé ìran Yorùbá we have the beauty of our culture. Let us bring it out. Mo kàn jókòó àsìn, mo fẹ́ jáde, mo ti dress tán, mo kàn sáré ṣe kí n wá pé come on, what is really going on? Nígbà tí bàbá kẹ̀ tí ẹnìkan sọ wípé Yorùbá ò ní tàn, wọ́n ò pé what do you Yorùbá ò ní tàn kẹ̀? Wà ní wo mọ ìtàn, wà ní wo wá ìtàn. Yorùbá ní ìtàn, wọ́n dẹ̀ ní àkọsílẹ̀. Wọ́n ló Olúfà sọ wípé nígbà tó ń sọ̀rọ̀ nípa ọmọ bíbí, àfi tó o bá mọ̀ pẹ̀lú kù, tó o bá mọ̀, torí pé Yorùbá wọ́n máa sọ àwọn fáyẹn máa sọ the main reason why tó o ṣe gbọ́dọ̀ ṣe nǹkan báyìí. Látàrí ìdí èyí, ẹ jọ nítorí tọ́lọ́run, ẹ má jẹ́ ká rí àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ yìí, ẹ má jẹ́ ká rí wọn gẹ́gẹ́ bí ẹni bí. Wọ́n project tí wọ́n pè ní Jésù fún wa because ẹni tó ṣe Jésù yẹn, I watched that video. It is not a real Jesus. Just like acting film ló dẹ̀gbọ́n mo lórí bíi film tí wọ́n ṣe fún wa, wọ́n dárúkọ onítọ̀hún, wọ́n dẹ̀ pè ní Jésù fún wa. Lónìí ọ̀pọ̀lọpọ̀ Christian ló ní àgbélébù ẹni yẹn nílé, wọ́n ní àwọn ní àgbélébù Jésù nílé, whereas it is not Jésù. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní àgbélébù arákùnrin tí mo ń sọ yìí la ní nínú ilé wa tá a rò pé Jésù ni, but wọ́n ní kì í ṣe Jésù rárá àtọ̀, kò tán mọ́ Jésù gan. Acting film tí wọ́n ṣe ni, kí ni mo pè o, acting film tí wọ́n act tí wọ́n ṣe. Lónìí wà lá nínú ilé pé Jésù o, mo ní Jésù nílé o, mo ní Jésù ní, whereas kì í dẹ̀ ṣe Jésù.
mi ò ní kó kálukú mi ní ká má ṣe ẹ̀sìn. It is our duty, it is our right to choose whatever the religion that we believe in. But tá a bá wá believe nínú religion náà, mi ò sọ pé ká ju àṣà àti ẹ̀sìn àwọn bàbá tí wọ́n bí wa, kò ní ká jù nù, kò ní ká tá dànù, kò ní ká sọ pé àwọn babaláwo ò ráyé wá. Mélòó nínú wa lónìí tó máa jí láàárọ̀ tá a sọ pé ìwọ Ọlọ́run lórúkọ ìyá tó bí mi wá sáyé, ìwọ kàn tí ẹ try wò, I have tried this several times, ìwọ try wò kó wá wò bóyá àdúrà ẹ máa gbà bí kò ní gbà. Ìwọ Ọlọ́run lórúkọ ìyá tó bí mi, àyàfi ọmọ tí ò bá ṣe dáadáa sóòbí ẹ̀ ló kù, because nínú Bible tẹ́ ń kà yẹn, nínú Quran tẹ́ ń kà yẹn, ó jẹ́ kó yé wa pé àlùjànnà ọmọ gìgísẹ̀ àwọn òbí ẹ̀ ló wà, pàápàá ìyá. Then why are you tó wá dé tó wá ń forúkọ ànábì bẹ́ẹ̀ lọ tó ń forúkọ Jésù bẹ́ẹ̀ lọ? Because ìtàn jẹ́ kó yé wa wípé Fìràwọ̀nà gan nínú Bible ní kí ó tó di wípé Ọlọ́run ló rán Mósè níṣẹ́ pé kó lọ pa Fìràwọ̀nà. That is the truth. Ọlọ́run rán Mósè pé wọ́n Mósè o lọ pa Fìràwọ̀nà o. Kí dẹ̀ ni Mósè ṣe? Mósè gbìyànjú àti pa, kò rí Fìràwọ̀nà pa náà. Ṣé bọ́lọ̀ ló rán Mósè níṣẹ́ pé kó lọ pa Fìràwọ̀nà? Ṣé Ọlọ́run yóò bá yẹn ní agbára? But nínú Bible ìtàn jẹ́ kó yé wa wípé Mósè ò rí Fìràwọ̀nà pa, kò rí Fìràwọ̀nà, kò rí pa, kò rí Fìràwọ̀nà, kò rí mú. Agbára Mósè ò ká Fìràwọ̀nà. Ṣé bí Ọlọ́run ló ránṣẹ́, kí ló dé tí Ọlọ́run kò ṣe sọ pé kí agbára Mósè kó ká Fìràwọ̀nà? Bọ́ Ọlọ́run sọ fún Ọlọ́run ní wá bẹ èmi náà, ohun tí Fìràwọ̀nà ń ṣe tí ìwọ ò fi rí mú. Can you imagine? Look at that. Look at how tricky, look at how the brain wash, look at how they diluted our brain. Unless tó bá lè jókòó, tó bá lè think lókù pé Ọlọ́run rán mi iṣẹ́, Ọlọ́run yẹn tó rán mi sí pé náà ẹlọ́mọ̀ tí wọ́n á di pastor àní Ọlọ́run pè mí, Ọlọ́run rán mi iṣẹ́. No, the message is inside that Bible wípé tọ́lọ́run bá rán iṣẹ́, Ọlọ́run lè tún dúró tẹ̀ tó ò ní ríṣẹ́ yẹn jẹ́. Tí Ọlọ́run tó bá rán iṣẹ́, Ọlọ́run lè ṣe tíṣẹ́ yẹn tó ò ní rí jẹ́, because it happened in the Bible pé Ọlọ́run ló rán Mósè ṣe pé go and fight and win the Fìràwọ̀nà. Kí ló ṣẹlẹ̀? Agbára Mósè ò ká Fìràwọ̀nà. Tí bá parọ́ ẹja mi. Ẹ jẹ́ kí n dá àrùn sọ ibi tẹ́ sọ̀rọ̀ dé. Ibi tí wọ́n sin òkú Fáráò sí. Àwọn Kìrìsìtẹ́nì sọ pé Fáráò bá òkú pupa lọ. Wọ́n ló bá lọ ní. Fáráò kú sínú omi yẹn ò kò kú síbẹ̀ o. Wọ́n ló bá lọ ní. Òkú Fáráò ibi tí wọ́n ṣe òkú, àwọn tó wà ní Egypt lè máa já mi. Wọ́n lò kú ẹ̀gbọ́n, wọ́n ní kò kú lọ́mọ ìsọdá, wọ́n ní kò jù kú. Wọ́n ló wà níbi tí wọ́n ṣe ìtọ́ẹ̀sì. Wọ́n lọ máa ń wo bẹ̀ náà, wọ́n máa ń lọ bẹ̀. Níbo ni ti wá rí sí? Ìbáwọn Kìrìsìtẹ́nì sọ pé ó bùkún lọ, wọ́n lò kún gbé Fáráò lọ. Ó kún ẹ̀bẹ́ tó ń ta arígbó yẹn pé ó bá tó ń lé Mósè tẹ̀ lá pátá. And again, nígbà tí wọ́n fẹ́ àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní Egypt tí wọ́n lọ sí Israel tó ní jì, ṣe mọ̀ pé kò jìnnà mọ́ra ṣá, ṣe mọ̀ pé kò jìnnà mọ́ra. The same circle náà jọjọ wà, ibo ni wọ́n wà lọ́dún 40 day and 40 night, àbí kí lọ́dún wọ́n lò 400 years, àbí ló kọ́ wọ́n lọ́lò. Ṣé ẹ̀kan tí ẹ rí? Ibo ni wọ́n kọrí sí? Ṣé ló dìgbà tí a bá lè lo àròjinlẹ̀? Ibi tèmi ń lọ rèé, ẹ̀yin náà wá wò ó. Mósè náà wá bẹ Ọlọ́run pé tí Fìràwọ̀nà ṣe kó má lè ṣe mọ́. Wọ́n ní Fìràwọ̀nà máa ń gbóúnjẹ sọ́wọ́ báyìí tí yẹ máa jẹ ni, according to the story. So kí wá ló wá mú èmi àti wọ́n ní Fìràwọ̀nà ó máa gbóúnjẹ sọ́wọ́ báyìí tí ìyá adé máa jẹ yẹn, tí ìyá máa jẹ, tí ìyá bá jẹ tán ìyá adé ṣàdúrà fún. Ẹni tọ́lọ́run wá ránṣẹ́ kò wá rí Fìràwọ̀nà mú. Ìwọ wá rí àwọn òbí tiẹ̀ yẹn, ó wá lè fi wọ́n bẹ Ọlọ́run. O lè fi wọ́n gbàdúrà pé ìwọ Ọlọ́run lórúkọ ìyá tó bí mi lọ́mọ, tó bá jẹ́ pé Sábíàtù lórúkọ ìyá, Ọlọ́run lórúkọ ìyá Sábíàtù tó bí mi lọ́mọ, Ọlọ́run gbàdúrà mi. O wá lè forúkọ ìyá ẹ̀ bẹ Ọlọ́run. And then you are now using a stranger tí ìwọ gan ò mọ bó ṣe lùgbé sí ayé ẹ̀ lọ fi ń bẹ lọ́run. A stranger tó mọ atọ́ tó gan ti kọ́ tó ti commit bí wọ́n pè lẹ́ni Ọlọ́run. Ohun tí tá a bá wò pé ṣé ìran Yorùbá ni mí, mi ò bá tẹ̀sìn wá, I'm not religion fanatic, but who are you as a Yorùbá? Nígbà tí wọ́n wá ti gba àṣà, tí wọ́n ti gba language kó lọ wá, how do you identify yourself? How do you let your people know that you are from this tribe? Pé ìran Yorùbá ni ẹ́, ọmọ Yorùbá ni ẹ́,
You can lè sọ Yorùbá láwùjọ. Then why do you call yourself a Yorùbá? Kúkú renounce, go back to where you think you belong. Àwọn tó wà lórí sẹ́mi àtàjọ́ ń ṣe tágbájọ́ ń ṣe dànù káàkiri yẹn Islam ní ọ̀nà. Why can't you go back to Mecca? Why can't you go back to Saudi Arabia? If you believe that they have power that can protect you. Saudi Arabia gan wọn lè protect ara wọn. Iran ti fẹ́ báyé wọn jẹ́ oníṣẹ́ náà gba Ukraine lọ náà lọ meet Zelensky yo. Kó wá bá wọn build ní tàmọ̀ sí kí la ti ń pè yes space. Wọ́n wá sílẹ̀ Yorùbá kan wá pé mufti ìlú wo, wọ́n wá pé Imam Lágége o, wọ́n wá pé Sheikh Lágbájí o. Bọ̀ kí wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ni wọ́n lọ bá ṣe deal láti rí wípé country wọn wà save. Wọ́n máa lè intercept any nuclear weapon or any weapon tó bá ń bọ̀ láti Iran. Nígbà táwọn yẹn náà máa bọ̀ àwọn máa bọ́ọ̀mù Mẹ́kà. Wáyé tí wọ́n ṣe máa ka kúlẹ̀ aláwọ̀ kúlẹ̀ àwọn oṣù bìrọ̀bì náà kúlẹ̀ àwọn oṣù bìrọ̀bì Bálákì. This is to tell you wípé religion is a business. Because àwọn fàtì kan bẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe gbé kíní kan ló ṣe rí then ẹ jẹ́ kọ́lọ́n protect ẹ mọ̀wòlẹ̀ wá ìtẹ̀ṣe wà lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn. If it is true that Mecca Ọlọ́run ló kọ́ ẹ jẹ́ kọ́lọ́n protect ẹ náà. But ẹ lè dúró kọ́lọ́n protect ẹ níṣẹ́ lẹ́gbàá Ukraine lọ for protection. But I'm not dispute that because in that thing ṣe ṣáájú àwọn babaláwa ni wọ́n ti mú wá. But why àwa gẹ́gẹ́ fún alára wa kí l'identity tara wa kí ni tá à ń gbàgbọ́ nínú ẹ̀ pé ọmọ Yorùbá ni mí. In respect of your religion, Christian ni o, Muslim ni o, you don't know. But jẹ́ kí humility Yorùbá yẹn jẹ́ kó wà lára ẹ̀ pé ọmọ Yorùbá ni mí o, ṣẹ̀sìn, kírun, lọ church, they fine. But let all your 90% of attitude shows that you are Yorubas. But nígbà tí ìyẹn ò bá lè wáyé mọ́, táàrí yẹn ṣe, táàrí yẹn mú, tá wá ní pé ẹ sọ èdè tiwa nù. Drop your language, drop your culture, gbé gbogbo ohun tó jẹ́ àṣà àti ìṣe ìran tí ẹ gbé kalẹ̀, wá lọ gbé àṣà àti àwọn ìran kan gbé wọ̀ bí ẹ̀wù. Báwo ló ṣe fẹ́ dára ẹ mọ̀ pé ọmọ Yorùbá ni ẹ́? Báwo ló ṣe fẹ́ dá ilé tí wọ́n ti bí ẹ mọ̀? Báwo ló ṣe fẹ́ dá àwùjọ tó ti wá mọ̀? Báwo ló ṣe fẹ́ dá ìlú tó ti wá mọ̀? Kí lóríkì ẹ? Kí lórúkọ ọba àlú yín? Níbo lágbolé yín? Kí oríkì ẹ ká gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ wa ńlá lé kí oríkì ibi tí wọ́n ti bí wa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ńlá mọ̀ wípé ọmọ Yorùbá ni wá, ìran Yorùbá ni wá, ìdátọ̀rọ̀ náà wá Yorùbá ni àwa ní oríkì tí wọ́n máa ń kí wá. Èmi ní tèmi wọn náà máa rẹ̀ ṣàdúrà ń bọ́ làbúrò ọmọ bọ́lẹ̀ fún mi ní yamadé lára ọmọ ṣe ni wọn ò ṣe ni a máa bára rẹ̀ ṣà nínú ojú ló bí tó fọmọ fún pa wọn náà kí tiẹ̀ wò bó bá ṣe lè kí. Jẹ́ kí àwọn ọmọ tó bímọ pé Yorùbá ni ẹ́. Àwọn kinní yìí ó ti di níta tí ń gbàgbé yín náà wọ́n sìn pásítọ̀ kan lọ sí can you imagine Mr. Akalamagbò ṣe ti rí fídíò pásítọ̀ kan tó lọ sí ẹ wo level of trespassing level of pásítọ̀ kan ni ó dẹ̀ lọ sínú Ọ̀ṣun Òṣogbo mi ò rò ṣe ti rí fídíò yẹn ṣá. Àní pásítọ̀ ó dẹ̀ lọ sínú Ọ̀ṣun Òṣogbo bí wọ́n ti ń bọ Ọ̀ṣun Òṣogbo ó dẹ̀ sọ fún Èṣù pé Èṣù mọ́ gbẹ̀bọ mọ́ pásítọ̀ ó kúrò ní church kì í ṣe mọ́ńtẹ́ o wọ́n kọ́ síbẹ̀ pé Ọ̀ṣun shrine pásítọ̀ yìí dẹ̀ lọ síbẹ̀ màá ṣẹ̀dẹ̀ sí ó lọ síbẹ̀ ó fẹ́ sanwó wọlé wọ́n ní 5,000 ni ó ní no ó ní ó ní ẹ̀mí Ọlọ́run sọ fún pé 3,000 ni kò ń san. Look at the level of patience ẹ máa gbọ́ o look at the level of patience level of accommodation level of accommodating máa ẹ wò máa play láti níbí mò ń bọ̀. Pastor ó dẹ̀ lọ sí Ọ̀ṣun shrine ó sì lọ ń gbàdúrà wípé kí Ọ̀ṣun yẹn kó má gbẹ ẹbọ mọ́ ó lóun bá wí lórúkọ Jésù ó kúrò ní church ó rá àwọn ọmọ church gbàdúrà fún ó wá lọ sí Ọ̀ṣun shrine ó lọ ń gbàdúrà pé kí Ọ̀ṣun shrine ní o láì sí church o ẹ wá worú yẹn tí wọ́n bá wá mú tán kógi bò tán kàdàbò wọn ni wọ́n na mú Christian ta ló kọjá ìyá rẹ̀ ẹ wò ó.
mo rí fídíò yìí ìpínlẹ̀ ní o ó tàbí ìpínlẹ̀. ẹ̀yin náà wò ẹ̀yin náà wò aṣèjúre o. ó fi chọ́ọ̀chì sílẹ̀ ó fi mọ́tẹ́nà ó fi chọ́ọ̀chì sílẹ̀ ó dẹ̀ kọrí sí inú Ọ̀ṣun Òṣogbo gẹ́gẹ́ níbi tí wọ́n ti ń bọ Ọ̀ṣun Òṣogbo ó sì lọ sọ pé kéṣù ò mọ̀ gbọ̀n ẹ má tẹ̀ tán bá wá kógi tán kóru tán bòlù but ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ṣá nígbà tí ẹni tó ń bọ èṣù yìí nígbà tó dé ẹni kí ló ṣe ó ní kí wọ́n dá 3,000 ó ní kí wọ́n dá padà fún ó ní kó dẹ̀ kúrò ní premise yẹn immediately wàhálà ìpàṣẹ ẹ̀ tún bá wọn lágídí wọ́n wá lè kúrò ǹjẹ́ ṣé àwọn ẹlẹ́bọ àwa ṣé wọ́n lè dédé kọrí sí church kan dédé sọ pé sàn ẹ bẹ́ẹ̀ mọ̀ ayé á ti gbé nǹkan tó jùlẹ̀ mẹ́rin nǹkan àwọn àfáàní mo orí tó máa ń ṣe irú nǹkan bẹ́lẹ̀ àwọn pásọ̀rọ̀ ti ń kọjá yàrá wọn báyìí ìsáfà kan ó ti dókè báyìí. àwọn pásọ̀ jẹ́ pé oyè jẹ́ wọn náà máa ń ṣe àwọn náà ti ń kọjá ṣé lè ò kí ṣe kọjá yé ni. ìjọba ẹ kú iṣẹ́. ìkọjá yé wọn sọ pé ìkọjá yé orórun kẹ̀kẹ́ ṣé lè ò kí ṣe kọjá yé ni. níbi tí wọn ẹ bá dẹ̀ níbi tí Ọ̀ṣun Òṣogbo wà tọ̀sùn kò sí láàrin ìlú náà torí pé ìtàn sọ fún wa torí pé ó ní ìtàn tó bí níbẹ̀ kò sí láàrin ìlú náà kò sí láàrin ìlú ní ká tó bí àárín ìlú ni o olófa o tó fi tí bóyá wọ́n súnmọ́ church kò sí church ń bẹ̀ kò sí nǹkan tó jọmọ́ church lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ pray ẹ ṣàdúrà ẹ kírun nobody is dispute that kò fẹ́ kírun o fẹ́ tó church but why are you going far from I mean you ẹni fi church ẹ káàbọ̀ sà bọ́dà mi kábíyèsí bàbá ó fi church sílẹ̀ ó wá kọrí sí ẹ̀yàn ẹ̀bẹ̀ yẹn ní Ọ̀ṣun shrine tán bá wà mú tán lù tán pa sí bẹ́ẹ̀ sìn wọn làwọn olórí sàpáyàn but ó yẹ kí wọ́n arrest pastor yẹn ni. wọ́n arrest ẹ̀ o kódà mo ní fúnfún ìdèyẹ lọ́wọ́ kódà ẹ̀ mọ́tà ṣe ni pé kódà ni wọ́n dá owó ẹ̀ padà fún iṣẹ́ wọ́n dá owó ẹ̀ padà ó dẹ̀ ní kó jáde. aláwọn tá a lè pè tó jẹ́ pé wọ́n máa ṣé kí ni ẹ̀ ń ṣe ṣẹlẹ̀ ni. wọ́n yẹn ṣẹlẹ̀ ń jẹ tàbí jẹrin ni. ṣé prophet olú alọ́ ṣé kì í ṣe prophet olú. ó dẹ̀ pa àwọn náà ní kò tí ẹ̀ yé mi ó dẹ̀ pa àwọn náà ṣẹlẹ̀ ṣẹlẹ̀. olú alọ́ ò lè ṣe bẹ́ẹ̀. àwọn ò lè ṣe bẹ́ẹ̀ yẹn. olú alọ́ ò lè ṣe bẹ́ẹ̀. olú alọ́ ò lè ṣe bẹ́ẹ̀ kò lè jó. ẹ wo pásítọ̀ yẹn náà. mo gbẹ̀rí ẹ̀jẹ̀ kò lè jó. ẹ wo. kí ló ń bá káwé ẹ̀kọ́ náà máa rí ilé ẹ̀kọ́ fi mọ̀ jáde ń bẹ̀rẹ̀. ó yẹ kó nà wọ́n jáde ni wọ́n nà wọ́n máa rí ilé ẹ̀kọ́ fi mọ̀ jáde. sẹ́rí mo rò pé sàdá yẹn iná kan máa jáde látọ̀run wá adẹ̀ gbé òsàyàn adẹ̀ gbé adẹ̀ wú adẹ̀ síkúrò nù adẹ̀ síkúrò nù ó rẹ̀ wọ̀ adẹ̀ síkúrò nù. ẹ̀yà ẹ lọ́wọ́ bá àwọn kìrìsìtẹ́nì wá ní Ọlọ́run tá à ń pè tó ń fi iná dáhùn ẹjọ́ ẹ bébì kan tí wọ́n fi fún Ọlọ́run ló fi iná dáhùn. Yorùbá àwọn òyìnbó gbọ́dọ̀gbà ni wọ́n kàn fún àmọ́ ẹ̀ pé Ṣàngó máa ń yọná lẹ́nu ó wà lákọsílẹ̀ wọ́n rí fún sòfin pé ó yọná lẹ́nu. èmi ò tí ì rí ibi kankan náà ti pé Jésù rí sínú yọ ẹni tó bá dẹ̀ rí ló lè wá ṣàlàyé fún wa. wọ́n yé máa parọ́ sọ tí ò lọ fún wa o èyí ti là wa mo mú lọ́ọ̀dù. kí n tó sọ ó ní agbára báyìí kọ́dọ̀ kó ṣàánú fún wa ni èmi náà rí o mo sẹ́ni fídíò yẹn mo rí fídíò yẹn mi ìpínlẹ̀ mi nígbà mo rí bọ́ níbi kọ́lọ̀ kí Olódùmarè àmì níbi tí nǹkan dé dúró yìí ó kálukú ló ṣe ẹ̀kan ṣe rí ṣe ẹ̀sìn tiẹ̀ tèmi náà ò ṣe tèmi kò sẹ́ni tó múyàn sí bọ́ tèmi sọ ni pé identity wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sọnù gbogbo alá lè ṣe ẹ̀sìn kò sí tó burú jù nù ẹ̀ ká sọ pé kìrìsìtẹ́nì ni mí mùsùlùmí ni mí kò sí tó burú jù ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ ẹni tí ó jẹ́ àṣà àti ìṣe wa ẹ má jẹ́ ká sọ nígbà tá a bá ti ń sọ àwọn nǹkan wọ̀nyí nù a jẹ́ wípé bí ẹni tó jẹ́ wípé àmọ́ tí à ń ṣe ni because nígbà tó bá wá kọrí sí
tó kúrò níbi tó kúrò ní chọ́ọ̀chì Yorùbá wá ní ìkọjáàyè orun orí kẹ̀kẹ́ orí church tó lè dò sí o kúrò ní church o wá kọrí sí ibi tí wọ́n ti ń o kọrí síbẹ̀ o ní o fẹ́ lé wọn kúrò o ní kí àmì lójú tèmi gan mo rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ìjọba ni wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kí wàhálà kó máa ṣẹlẹ̀ wàhálà ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mẹ́jẹ̀ pàtó ìjọba ló fà á ìlú táwa wà yìí tó o bá sọ̀rọ̀ ẹ̀sìn ọ́ tó o bá preach fún ẹnikẹ́ni ẹ̀wọ̀n ni ṣebí ìlú mùsùlùmí la wà yìí tó o bá preach pé religion mi rèé tó o bá preach ẹ̀ fún ẹnikẹ́ni ó lọ ẹ̀wọ̀n ẹ̀ nítorí pé wọn ò fi ààyè ẹ̀ sílẹ̀ wọn ṣe kí ni o wọn ò fi ààyè ẹ̀ sílẹ̀ ṣe tiẹ̀ kódà mùsùlùmí ẹgbẹ́ gan kò ní sọ pé ṣé o kírun àbó kírun kò ní bẹ́ẹ̀ sọ kò ní ṣé o gbàdúrà àbó gbàdúrà kò ní bẹ́ẹ̀ sọ ní mùsùlùmí ẹgbẹ́ gangan a máa ṣe tiẹ̀ wọ́n náà máa ṣe tiẹ̀ ni mo ti rí mùsùlùmí tó pé nígbà tá a tukọ̀ rẹ̀ kò jẹun kò gbà wẹ́rẹ́ jẹun níbi iṣẹ́ tó jẹ́ muslim wọn rẹ̀ torí ẹ̀ kan sọ pé àwa ẹ̀ tó ṣe ń jẹun kíní kẹ̀kí ni wọ́n no wọ́n filẹ̀ sí tọ̀dọ̀ wọ́n filẹ̀ sáyé tiẹ̀ ni o tó bá jẹ́lẹ̀ Yorùbá ni wọ́n ní ẹgbẹ́ wọn o ibi tí wọ́n ti mú ata ti ní àáfà àwọn tí wọ́n ń jẹun gẹ́gẹ́ àáfà lọ nà wọ́n ó lọ nà wọ́n níbi tí wọ́n ti ń jẹun lásìkò àwẹ̀ ṣé àbúyẹ ni ẹni ọ̀sà ni whereas wọ́n ṣò Mẹ́kà níbi táwọn èèyàn ti ń mu omi lọ́sàn-án àwẹ̀ níbo gan la fẹ́ jẹ́ kí àwọn ẹ̀sìn wọ̀nyí níbo la fẹ́ kí wọ́n tàn wá dé nígbà tá a bá lè dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a lè gbà wípé àwọn gangan la ní ẹ̀tọ́ tèmi àti yín ni kò sí ẹni tó máa mú oníkálukú kó má ṣe tó bá wù kò sí ẹni tó máa mú oníkálukú lọ́wọ́ mọ́lẹ̀ nítorí pé n tá a ti ń ṣe ṣáájú ni ohun tá a bá lọ́wọ́ àwọn bàbá tó bí wa ni ṣùgbọ́n nígbà tá a dàgbà wá rí pé àwọn kan wà nù kíní tó jẹ́ wípé nígbà tó yẹ pé ó lòdì tó ní tán máa sọ wá ní kó lọ kí Kùránì ni wọ́n ní tó bá tó àmọ́ iye àáfà tó wá ní kó padì yẹ ká tó kó tó kẹtùmọ̀ bọ́ tí sì túmọ̀ yẹn làwọn èèyàn wá ń kéèsìn ló wá di wàhálà sí pé ọ̀tọ̀ ni tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tó wà ń bẹ̀ ìyẹn ò dé fàjà ìyẹn ò fàjà kò fàbínú òun láṣẹ ní pé ẹ lè gbé sẹ̀ríà lọ wá sí ilẹ̀ Yorùbá kó wọ̀ because sẹ̀ríà lọ òfin apànìyàn ni nígbà tá a ní ta mọ̀ sí civil law làwọn country kan fi ń ṣèjọba lónìí tó láyé wọn fi lójú civil law àwọn èèyàn ń lò kódà ní Saudi Arabia gan wọn ti lo civil law because tí wọn bá lo civil law ní Saudi Arabia ni wọn ò ní jẹ́ kí àwọn ọmọbìnrin wọn kan bá ṣe náà àwọn obìnrin wọn lò jáàbò mọ́ sí náà àwọn ọmọbìnrin wọn ti ń wa ọkọ̀ wọn ti lè drive wọ́n ti apply civil law sí inú law tí wọ́n ń lò ní Saudi Arabia àti other country àwọn ọmọbìnrin wọ́n ti ń kọ̀ǹtẹ́ àwọn ọmọbìnrin wọ́n ti wà ní high position ẹni tó jọ̀gá ní ọmọbìnrin ní wọ́n ti ń fi àwọn ọmọbìnrin wọ́n ti fi wọ́n sí position tó yẹ káwọn ọkùnrin wọn wà wọ́n ti jẹ́ káwọn obìnrin kan mingle civil law ti wà ní Mẹ́kà wọ́n ti ń gbé artist wá wọ́n ti ń gbé òṣèré wá wọ́n ti ń sọdún Halloween because tí country kan bá lè allow kẹ́ wá máa ṣe ọdún Halloween nínú àwọn that is me they have already applied civil law into their culture in order to balance everything. àwa kan wá jókòó sórí social media àzọpọ̀ ọmọ Yorùbá máa sọ pé ìṣẹ̀rí pé tó bá jalè kan gé ẹ lọ́wọ́ ṣé yẹn is it the best law? nígbà tí ọ̀nà míì wà tẹ́ni tó bá jalè tẹ́lẹ̀ fi rehabilitate ẹ̀ tó bá tẹ̀wọ̀n dé tó bá kó lọ sẹ́wọ̀n ni tẹ́bi tó bá padà dé it will be a positive to society. tá a dé tí wọ́n máa rehabilitate tí wọ́n máa at least tó máa wà rehabilitation tó dẹ̀ tó bá padà dé láti bẹ̀ á wá jẹ́ impact fún society lọ́nà tó dáa. but ẹ bá ti gé ọwọ́ ẹ̀ tẹ́ ẹ ti gé ẹsẹ̀ how do you want that person to become and useful to society because ẹ ti bà yé ẹ̀jẹ̀ ẹ ti sọ di ẹ ti jẹ́ kó wà useless. It now become a burden to the government. It will now become a burden to society. It will now become a responsibility of that community. But in a civil law, tó bá jalè, tó bá ṣe tó dá wọn nípa ẹ́,
wọ́n á wo ẹ̀sùn tó ṣe ni wọ́n á dẹ̀ padà wọ́n á lókè ẹ̀sùn tó ṣe oní ìwà lọ́ọ́ lu ẹ̀wọ̀n 3 months ni ẹ̀wọ̀n 4 months ni ibẹ̀ ni wọ́n á ti wá rehabilitate sí àwọn kan tó lè ṣe tó lè fún wọn náà tó lè jẹ́ kó wà useful in society. Tí n bá parọ́ ẹ lọ wo tí bàbá àjẹsẹ́ ló wo àwọn èèyàn tó ẹlòmíì tó yẹ pé kò kàwé láyé nígbà tó wà ní prison ó ti di professor. Ẹ lọ gbọ́ interview bàbá àjẹsà ó ti di professor ó ti di lawyer ó ti di teacher tí ò dẹ̀ kàwé tí ò rówó àgbà tí ò sáwọn òbí tó máa rán. But when that person was arrested and then he was sentenced to jail, then from that jail he was learning 1 or 2 things tó yẹ pé òun náà ó wá padà wá wúlò fún nígbà tó padà society. That is what we call civil law. It's not Sharia law. Sharia law sọ fún wa pé tó bá bóbìnrin sùn wọ́n ní kí wọ́n pa ẹ́ tó bá ṣàgbèrè, but in Yoruba culture wọ́n ní kí wọ́n pa ẹ́. Yorùbá gbà pé ìwọ tó ṣàgbèrè ìyàwó níyàwó tó lójọ sí ni wọ́n á sọ fún pé kèé má ṣe mọ́ ni. Tán bá dẹ̀ káyín tán bá káyín ìjọba ní ilé-ẹjọ́ tí wọ́n ìgbésẹ̀ tí wọ́n á ṣe fún yín. Ṣùgbọ́n torí bẹ́ẹ̀ Yorùbá náà ní tí wọ́n ń lò tó jẹ́ individual àpòkè oya lùyà oya léèyàn ní mọ́gùn kì í ṣe àṣà Yorùbá ní ká léèyàn mọ́gùn individual belief ni. Àwọn bí náà ń ṣe àgbèrè kódà tí wọ́n worst divorce ló pọ̀ jù. Mo ti rí ẹni tó yẹ pé ó marry lónìí Àkàràmàgbò ó marry níjọ́ Saturday ó dẹ̀ divorce níjọ́ Sunday. Ìlú yìí ni mo ti kọ́kọ́ rí pé kò pé 48 hours ìlú yìí ni mo ti kọ́kọ́ rí. So tó bá wá sọ pé o fẹ́ gbẹ́sìn kan wá tó wá sọ pé ó fẹ́ superior ju law and enforcement táwọn kan ń gbà ṣèjọba láyé àtijọ́ wọ́n ní ọba wọ́n ní baálẹ̀ wọ́n ní baálé tọ́rọ̀ bá rújú lágbolé kì í ṣe ọba ló máa kọ́kọ́. Àwọn Yorùbá ti ní stages of judgment. Gbogbo èmi ní appeal court Supreme Court àwa Yorùbá la kọ́kọ́ dálẹ̀ ọ̀fìwọ́ tó bá lè wádìí lókù. Àwa Yorùbá la kọ́kọ́ gbé ètò yẹn la gbé sílẹ̀ òun làwọn òyìnbó rí ni wọ́n bá wa modernize ẹ̀. Láyé àtijọ́ àfiwọ́ tó bá súnmọ́ àwọn àgbà lókù nínú ilé tí wọ́n ti bí èmi àwa ní baálẹ̀ nínú ilé. Kí ni wọ́n ń pè ní baálẹ̀? Most of àwọn ọmọ jẹ́ sí ìsìn yóò mọ̀. Tọ́rọ̀ bá dàrú ní ládùúgbò ní community yẹn gẹ́gẹ́ ní community tọ́rọ̀ bá dojúrú nílùú ládùúgbò tí wọ́n rí yanjú wọ́n á ní ẹ lọ gbọ́rọ̀ náà bá baálé. Baálé ni ó wà pẹ̀tù tí baálé ò bá wá rí ọ̀rọ̀ yẹn yanjú tán tí baálé gbìyànjú tí baálé ò rí yanjú tán tó gbìyànjú mú ẹ̀ṣẹ̀ wá lọ gbé bá baálẹ̀ torí pé baálé community ni baálẹ̀ ló kápá ìlú. Àṣà lọ gbé bá baálẹ̀ ní àkòdì kọ̀ọ̀kan ni wọ́n ti ní baálẹ̀ yẹn ní ó tún wá dá tí baálẹ̀ ò bá wá rí dá ló tún ẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ ọba. Tí baálẹ̀ ò bá rí tí baálẹ̀ ò bá ti wá rí dámọ́ o lẹ́sìn wáyé kó da ọ̀rọ̀ kíní yìí ó agbára o ká o ẹja lọ bọba ni ó tún wá kódà kó tó dé ọ̀dọ̀ ọba gan àwọn ìjòyè ni wọ́n á kọ́kọ́ dá sí kó tó dé ọ̀dọ̀ ọba àwọn ìjòyè torí pé láàfin ìjòyè kọ̀ọ̀kan ló ní responsibility tí wọ́n ìjòyè ni wọ́n kọ́kọ́ dá sí àti baálẹ̀ bá gbé dé baálẹ̀ ò ní lọ gbé bá ó yóò lọ gbé ẹ̀yin ìjòyè mo wá rọba kí ló wá rọba fún o nǹkan báyìí ló ṣẹlẹ̀ o Ifẹ̀ wọn kiri Ọọ̀ni nígbà náà àwọn ẹmẹsẹ yẹn àwọn ìjòyè ní ò wá dá tí àwọn ìjòyè ní ò bá wá rí dá ló tí wọn máa dé ọ̀dọ̀ ọba táwa jẹ final tán pè ní appeal court lónìí tí wọ́n wá sọ di appeal court yẹ pé tán bá tó bá ti débẹ̀ judgement yẹn tán bá ti dá ẹ kò sí option mọ́ that is the end of judgement ní Nàìjíríà lónìí and the whole world. Àwa Yorùbá la ní system bá a ṣe ń ṣe ìdájọ́ àwa Yorùbá la gbé wá bọ̀ torí pé àwọn tá a gẹ́gẹ́ sí lónìí a kọ́ nípa ìtàn Yorùbá a sọ nípa ìtàn mọ́ a wá ìtàn mọ́ a wá àwọn nǹkan wọ̀nyí ni problem tó jẹ́ pé wá padà wá generate fún wa lónìí tá a rò wípé Yorùbá ò ní tàn Yorùbá ò lásà Yorùbá ò ní ṣe. Bó tó bá fẹ́ mọ ìtàn Yorùbá at least lọ kọ́ bí wọ́n ṣe ń ka Ifá díẹ̀ bó wà rẹ̀ bó ṣẹ̀ṣẹ̀ méjì. Bó ṣe ẹsẹ̀ méjì wọlọ́kọ́. Olùfà kan ní ògìgbé lóòrùn kan gógó adífá fún ojú oró èyí tí sobìnrin àbàtà
èyí tí wọ́n ní kó má kọ́kọ́ ẹ̀ sílẹ̀ láíláí, wọ́n ní kó gbẹ́bọ ńbẹ̀, ẹbọ ni kó wá ṣe, ó fi etí ọ̀tún gbẹ́bọ, ó fi tòsì dánù. Ǹjẹ́ ojú oró dé o, obìnrin àbàtà ń wórelé lọ́tọ́kọ ìsífẹ́, obìnrin tó bá kọ babaláwo a sì dìrégbè. Kí ni tí fàyẹn sọ fún wa ni pé ojú oró, very beautiful woman in the whole world. I mean, gbogbo ẹ̀yin obìnrin lẹ́dẹ̀ ní àṣà yẹn lọ. Ẹ máa gbọ́ ìtàn tí Ifá tí mo kà tán yìí, narration náà, ẹni tí wọ́n bá dí Ifá yẹn fún, ó ní tí wọ́n máa ní kẹ́ni yẹn ṣe. Ṣùgbọ́n the deep explanation Ifá tí mo kà á sí ni wípé ojú oró rẹ̀ obìnrin tó rẹwà ni, obìnrin tó fine. Olúfi jẹ́ pé lónìí ẹ lọ wo àwa tá a jẹ́ ọkùnrin, ẹ lọ wo àwọn ìyàwó wa, they are so beautiful than us. Ṣùgbọ́n àbàtà tó jẹ́ ọkọ ẹ̀, inú ẹ̀gbin ni, àbàtà ò fine, àbàtà ò rẹwà. Ṣùgbọ́n ojú oró ó ń dán, obìnrin tó rẹwà ni obìnrin táwọn èèyàn máa, kódà tó bá rìn lọ níṣẹ́ làwọn ọkùnrin máa ń sọ pé àtìlẹ̀ yóò bá jálé ẹni a sì jáyẹ ẹni. Ẹwà ló wá gun ojú, ó yẹ pọ̀pọ̀lọpọ̀ obìnrin mi lónìí tó yẹ pé tẹ bá rí wọn lónìí wọn padà rọkọ torí pé ẹwà rúgbò wọn lójú, ẹwà yẹn gùn wọn, ọkọ tó yẹ kí wọ́n fẹ́ wọn fi sakọ. Ẹwà yẹn wá gun ojú oró, ẹwà yẹn gùn ló bá lọ fẹ́ kọ pé ló bá rí irú mi sí ẹ, báwo ni mo ṣe fẹ́ ẹ ná. Obìnrin ìtọ́jà máa ṣe lóyún, báwo ni mo ṣe lọ́dẹ, báwo ni mo ṣe fẹ́, ló bá kọ àbàtà sílẹ̀, ló bá lọ fẹ́ àpáta. Wọ́n fi àpáta rẹwà, àpáta ń dán, òkè lè yọkùnrin lè fáìn, ló yẹ pé gbogbo ọkùnrin míì fàwọ́rajà ni, ló bá lọ fẹ́ àpáta. Àsìkò òjò ló dẹ̀ lọ fẹ́ àpáta torí pé wọ́n Ifá tí wọ́n gbé kò gbọdọ̀ kọkọ ẹ̀ sílẹ̀ o, pé oore wà ń bẹ o, adùn wà ń bẹ, kó dúró tì o, ó ní rárá bẹ́ẹ̀ kọ́. Torí Ifá ní pé tó bá fi lè lọ fẹ́ àbá, tó bá fi lè fọkọ ẹ̀ sílẹ̀, yóò rí pọ̀njú, yóò rí dààmú. Then ó bá lọ fẹ́ àpáta, ló bá wá ń dán. Àsìkò òjò ní ojú oró bá tún dán sí, ló bá ní ẹ̀yin babaláwo yìí, Ifá yín ò mọ̀nà, Ifá èké lẹ dá, ṣé bẹ́ẹ̀ ni tí n bá kọ́kọ́ mi sílẹ̀ pé máa jìyà, èmi ni mò ń dán láwọ̀ yìí o. Ojú oró dẹ̀ ń dán láwọ̀, ó ń dán títí tí òjò fi wá dá. Ìgbà tó jò dá tẹ́rùn wá dé, àìmọ àpáta rèé àtòjú àtẹrùn, ilé alákàntì ẹ̀ kí gbẹ, àpáta ṣàdán sí ni. Ojú oró bá bẹ̀rẹ̀ sí ní sì láwọ̀, ó bá ń sì láwọ̀, ó bá ń sì láwọ̀. Kí ló dé? Kò rí báyìí fún un ní ọ̀dọ̀ ọkọ àárọ̀ ọ̀hún. Nígbà tó wá rí pé wàhálà ìpọ̀, tó rí pé tìjú ìpọ̀, ó dá o, òun á padà sọ́dọ̀ ọkọ àárọ̀ ọ̀hún o. Ló wá lọ bá àbàlá wọn, ṣé bá sọ fún ọ? Torí pé ẹni tá a bá wí fún ọba jó gbọ́, a wí fún ọ nà pé kó má lọ, ṣùgbọ́n wọ́n ló gbọ́. Ó wá padà sọ́dọ̀ ọkọ àárọ̀. Ẹnu jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi lónìí tí wọ́n bá kọ ọkọ, wọ́n tún máa ń padà sọ́dọ̀. Èmi ìgá tún bímọ síbòmíì, á tún ẹ̀ṣẹ̀ wá padà wá. Àwọn kan tí mo ti rí ni, ìwọ́n tó bá ní dán ni mo ń pa, já mi lábẹ́ àríwísí pé kò ṣẹlẹ̀ rí, pé ò rírí. Tóbìnrin míì tó máa kọkọ ẹ̀ sílẹ̀ báyìí, á dẹ̀ lọ fẹ́ lòmíì, á tún bímọ bẹ́ẹ̀, á tún wá rí pé ayébẹ̀yìn ògbìn, á tún wá padà sọ́dọ̀ ọkọ àárọ̀ ẹ̀. Ìran Yorùbá ti làálẹ̀ lọ́nà tí Yorùbá gbà pé ìwé tiwa lélẹ́yìí. Àmọ́ tó bá jẹ́nu Báíbù ni wọ́n ti sọ ń sìn, èmi àti àgbà gbọ́. Tó bá jẹ́nu Quran, èmi àtúgbọ́n gbà tó jẹ́ pé ní odù Ifá ni wọ́n ti sọ, tí èmi àti ẹ ò sì ká. Táàdẹ̀ gbòjú pé wọ́n ń ta odù Ifá yìí, wọ́n ń ta lórí Amazon, rà á, wọ́n ń ta lẹ́niwẹ̀, rà á, wọ́n náà bẹ̀rẹ̀ sí ní káwó. Kó wá ṣe comparison ẹ̀ sí tí wọ́n gbé fún ẹ, kò dẹ̀ sí nínú ìwádìí tí mo ṣe, kò sí ẹnikẹ́ni tó lè ka odù Ifá. Àwọn babaláwo tí wọ́n jẹ́ abonífá gan, bàbá wa Alẹ́bùrú gan, wọ́n mọ odù Ifá torí pé nínú ìtàn Yorùbá ni wọ́n ní tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́, wọ́n ní adẹ̀ga látòkè dé sánmà, ní tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́, wọ́n ní kò sí babaláwo tó lè mọ̀ tán. Ó kọ́ àdúgbò kan mọ pages by pages tó mọ̀ ń bẹ̀ ni, kò sí, wọ́n ní kò tí tó lágbàáyé tó lè mọ̀ tán nítorí kó gùn. Wọ́n ní tí wọ́n bá tó, wọ́n á tó adẹ̀ga dé sánmà báyìí tí wọ́n bá ń tó lọ nínú ibi tí ìmọ̀ yẹn láwọn tí wọ́n gbá research lórí. So kí wá la wá ń sọ pé Yorùbá ò ní tán, ní tí wọ́n bá wá ní wàrí, ní tó bá wá ò lérí. Information is power. If you don't search for it, you won't even see it. When you want to know something, about someone, then you will go deeply, find your time to do your investigation very well about that person. Then you will get certain information that you need. But ọ̀rọ̀ wa lónìí àṣẹ. Many of us wa lónìí ló lè sọ ìtàn, àwọn ọmọ wa tá ń bí lónìí wọ́n lè sọ ìtàn bí wọ́n ṣe bí Jésù síbú jẹ ẹran, áńgẹ́lì mẹ́ta kan lọ bá Jésù, ó sọ fún pé Jésù ọmọ Maria ti dé, ọmọ kìíní kan ti dé, Jésù á bí olùgbàlà kan fún wa ní ìlú bẹ́ẹ̀ tí ilẹ̀, ẹni tí yóò jọba ayé,
ayérayé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀ sánmà àwa sì wá láti mú ẹ̀bùn wá fọ́ba tàbí lónìí a lè sọ bẹ́ẹ̀. The same thing in the second language, second religion. Àbí ànábì sílùú Mẹ́kà ó sì jẹ́ ìran Lárúbáwá Àdìjátù bàbá ẹ̀ Àmínátù ìyá ẹ̀ kíníkà a máa kà bẹ́ẹ̀. But ó yá sọ fún mi níbo la bọ́ọ̀rùn mi là sí èmi àti ẹ̀ ò mọ̀ níbo àbí àmọ́ rárá a lè sọ little story about our identity but a lè sọ more story about someone identity. Just the book ni wọ́n mú wá fún wa. Just ordinary book ni wọ́n mú wá. We are not there, we are not born there, we are not related to them, and then they bring that book to us and then we believe in that book. But ibi tí wọ́n ti bí wa tá a mú mi bẹ̀ tá a ṣe é mọ̀túmọ̀ tó bí ewédú tẹ́lifọ̀dé jẹ lónìí ni ewédú tá a jẹ lónìí àwọn babaláwa ni wọ́n ṣe oògùn ni medicine ni ṣé Lárúbáwá jẹ ewédú ni ṣé Yorùbá tí wọ́n jẹ ewédú ni. As in anybody ní ayé yìí tó bá ti lè sọ language nù that person have lost his or her identity completely. When you think your language is nothing, your culture is nothing, you have lost your identity. That's what we call identity crisis. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. It is active. Báwo la ṣe wá lè disactive ẹni pé go back to your root. Understand yourself. No. Èèyàn báyìí ni mí. Ọmọ báyìí ni mí. Ibi báyìí ni mo ti jáde wá. Kò dí religion mi lọ́wọ́. Kírun lọ church. That's all. It is over. Any other thing, let it be your culture. Let it be your language. Jẹ́ kó jẹ́ àṣà tiẹ̀, jẹ́ kó jẹ́ ibi tá a ti bí ẹ, jẹ́ kó jẹ́ ibi tó o ti ṣẹ̀ wá. Ìyẹn ni Yorùbá ń pè ní ìjẹ́ ọmọlúwàbí. Ìyẹn ni Yorùbá ń pè ní kíni wọ́n ń pè ní ìjẹ́ ọmọlúwàbí. Ẹlòmíà sọmọ ẹ̀ Mudinat, Safinat, Bukinat, Samada, go lọ́wọ́ ìtumọ̀ àwọn kíní yẹn. It doesn't really mean what they call it for us. Èmi kébi tó sọ̀rọ̀, èmi máa ń gbàrè sàmádẹ̀ tó àwọn àgbàlagbà lọ. Ìmáàmù Ìlọrin, mo tọ̀ wọ́n lọ because very learned person when it comes to Quran tó bá jẹ́ Arab ní tí ìrí àáfà tó gbóná tó máàmù Ìlọrin bẹ́ẹ̀ ṣe ń wo yẹn mo dẹ̀ tọ̀ wọ́n lọ. Bàbá yẹn láti máa sọ àwọn orúkọ aburú wọ́n kọ́ fún mi gbégede báyìí mi ò rò pé mo ti sọ̀rọ̀ program rí then I will still do it because voice wọn wà náà fi sọ. Àdíjátù kọ́kọ́rọ́ kìíní aṣọ àkàbẹ́yẹn ló pọ̀ tó yẹ pé orúkọ tó yẹ pé ìtumọ̀ ò ní mínì sí wa. Then ó wá gbé mi padà lọ sígbà tí mo wà ní Port Harcourt. Ọmọ kan bẹ ní Port Harcourt wọ́n ń pè ní Ògbónlé. Ṣé Yorùbá lè sọ ọmọ ẹ̀ lógbónlé bí? But ọ̀tọ̀dẹ̀ ní ìtumọ̀ Ògbónlé lọ́dọ̀ wọn blessing àbí nǹkan ni wọ́n pè é. But nílẹ̀ Yorùbá it have a different meaning. That is the same thing. Tabalo orúkọ Lárúbáwá wọn ní ká gba orúkọ Lárúbáwá. There is nothing like an Islamic name. Kò sí tó ń jẹ́ Islamic Arabic name ló wà. Nígbà tó bá ti ń jẹ́ orúkọ wọn, o ti ń bá wọn jẹ́ orúkọ nìyẹn. The incident happen sí ọ̀rẹ́ mi kan. Àwọn náà máa wo program yìí. Wọ́n lè bí orúkọ wọn ní ṣe Abdullahi. Wọ́n ní oh Abdullahi, okay. Your mom is from Arab. Oh, no. Your daddy is from no. But why are you bearing Abdullahi? Bí Abdullahi náà pé. Tẹ̀gbọ́n yẹn tẹ́ bá gbọ́ mi ẹ send the request máa gbé wọlé tó lẹ́yìn ló ṣẹlẹ̀ sí. Ọlá lórúkọ wọn. Why tó wá ṣe ń lórúkọ because that name is only Arabic bearing that name. Náà ni Arabic ló ń jẹ́ bẹ́ẹ̀ bọ́ Muslim náà pé no it doesn't matter when you are a Muslim if you are not Arabic you cannot bear that name. Náà ni orúkọ táwọn ń jẹ́ nìyẹn o. Níbi iṣẹ́ wọn gẹ́gẹ́ ló ti ṣẹlẹ̀ nílùú yìí. Níbi àwọn sáré pè mí ni pé nǹkan máa ṣẹlẹ̀ sáwọn ọmọ ní kí ló dé nǹkan bẹ́ẹ̀ kábàá làwọn máa rí nǹkan bẹ́ẹ̀ ló wọ̀ ṣẹlẹ̀ bọ́mọ yẹn ní no you cannot bear that if you are not Arabic name you are not Arabic person. That name belong to Arabic people. That mean maybe your mom or your dad from Arab. Káró adé tàwa ń jẹ orúkọ tí ìṣàwàlà ní ààrẹ Ọlágbèmí, Ọlásùnkànmí, Ọláwálé, Olúwarẹ̀mílẹ́kún, ààrẹ ń bẹ, ààrẹ Ọládipúpọ̀ ń bẹ.
àárí awóṣe ní àárí ọdẹ àárí àwọn orúkọ ńlá tó ṣe pàtàkì àárí ọláfimíhàn àárí yẹn bẹ ká máa lọ jẹ mùtún mùdẹgẹtún sàbòdìtún táwọn gangan tá a sọ gan tá a mọ̀ túmọ̀ orúkọ yẹn gan fún alára wa tá a lè sọ pé bí o tá a lè sọ pé ìtumọ̀ ẹ̀ rèé àìṣe lọ máa bá àwọn àfáà kan ní ẹjọ́ kí ni ìtumọ̀ mudinat ọ̀wọ́n wa kọ̀ wọ́n ti wá kọ̀wé kan nàìjíríà ní mọ̀fà làwọn wá gbé fún ẹ mudinat ní ànábì kìíní kan orúkọ tèmi náà pè mí ní ṣé àdúrà ni wọ́n ní èmi abdulsemi irú ọba tí gbọ́ but in a deep names tí arab ti wá gangan tí mo gbá abdulsams ẹrú oòrùn ànábì tá tẹ́lẹ̀ ànábì have 17th name kò sí nǹkan tó jẹ́ islam nù wọn because that ànábì ó ti ń jẹ́ kí wọ́n tó kí islam tó dé because it's an arabic name ni kò sẹ́ni tó lòdì sí orúkọ tí wọ́n ń jẹ́ ni but islam is different from their culture. ẹ má jẹ́ ká sọ identity tiwa nù as a Yorùbá please proud of yourself proud of your culture proud of your language proud of who you are. mo sọ ìtàn kan lẹ́ẹ̀kan pé this nígbà tí lọ Macaulay ọlọ́ọ̀sẹ̀ tí ò bá kí gbá research lókù màá tún lẹ́tà yẹn kà lọ Macaulay ó kọ lẹ́tà kan sí àwọn British Parliament ní 1835 February 28 1835 òní lọ Macaulay bóyá tẹni tó bá ní ìwé yẹn lọ́wọ́ òní lọ Macaulay ló kọ ìwé yẹn sí British Parliament February 25 1838 mi mà tó bá rẹ tó ní February 25 1838 òní yóò kọ lẹ́tà yìí máa wò bí a mú lè rí online ìwé yẹn wà online wọ́n tó bá lè wà lókù ó wà online lọ Macaulay statement 1835 ẹ máa rí ń bẹ̀ máa search ẹ̀ sì máa wò máa wá kà fún wa bó ṣe kọ Lord Macaulay statement Lord ẹ máa rí ń bẹ̀ ẹ máa rí tí mo fẹ́ kàn sí Lord Macaulay Lord Macaulay statement lẹ́kìn ọ̀wọ́ ẹ máa rí àwọn nǹkan tí màá yẹn sọ pé I have travelled across the length to Africa in 1835 yóò lè wà ká wá wò sí àwọn nǹkan tí àwa ta ń dojú kọ ń sìn pé ṣé ó kàn tiẹ̀ tọ̀nà ọmọ Yorùbá jọ ni wá ìran Yorùbá jọ ni wá a ò gbọdọ̀ jẹ́ kí àṣà àti kí a wá káta àṣà tiwa ká sánù nítorí pé àfẹ́rí onlẹ́wò yìí ó ní I have travelled across the length and breadth of Africa and I have not seen one person who is a beggar. Can you imagine? Only I have travelled across the length and breadth of Africa. Only I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country. Look at that statement. Only such high moral value, people of such caliber that I don't think we will ever conquer this country. Ó lóun ò rò pé a lè conquer wọn, òun ò rò pé a lè rí wọn mú. Can you imagine? Ó wá sọ ó ní unless we break every backbone of this nation, every backbone of this nation, unless we break every backbone of this backbone Yoruba. Listen attentively and listen good. Only when I go backbone of this nation, which is a spiritual and cultural heritage. Can you imagine what it be? Spiritual and cultural heritage. Spiritual and cultural heritage. And
spiritual and cultural heritage, and therefore I propose that we replace our old and ancient education system, our culture, for if the Africa think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native culture, and they will become what we want them, a true dominated nation. Kí ni mo ti pè? Ó ní a true dominated nation. Ó ní ẹ̀rí lónìí, ṣé àti wá lose self-esteem, ṣé àti sọ culture nù, ṣé àti sọ àṣà nù, ṣé àti sọ ìwà nù, ṣé àti sọ ìṣe nù. Lónìí, ṣé èmi àti ẹ lè sọ wípé identify ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ṣé èmi àti ẹ lè sọ lónìí? Ṣé a bold enough láti sọ? Ṣé èmi àti ẹ bold pé Yorùbá ni mí in anywhere we find ourselves? This is to show that we have a long way to go. We need to find our route back and then retrace our step. Yoruba, it is beautiful. We have the most beautiful culture, language, heritage in the whole world. We don't trade our culture for anything. Ẹ wo àwọn ọba náà sìn, wọ́n ti ń sin òkú ọba, ń gbọ́ ọba jó. Nǹkan tó kàn tẹ́ brought mi lára nìyẹn nígbà tí mo rí òkú ọba Ìkirè tí wọ́n ń gbọ́ ọba jó. No, a kì í gbọ́ ọba jó torí pé ọba ò kì í kú nílẹ̀ Yorùbá, ọba máa ń wàjà ni. But lónìí, a ti pa àṣà àti ìṣe Yorùbá tì. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Olódùmarè yóò ṣàánú fún wa. Ẹ má jẹ́ ká ti torí ẹ̀sìn, ẹ má jẹ́ kí ìran Yorùbá parun. Wọ́n bẹ̀ wá ni nítorí tó Olódùmarè, nítorí tó bá dẹ́dàá, nítorí àwọn tí wọ́n ṣẹ̀ wá sáyé. Ẹ má jẹ́ kí ìran Yorùbá, ẹ má jẹ́ kó, ẹ gbà pé ẹ̀sìn ni wọ́n mú wá fún wa, wọn ò mú àṣà wá fún wa o. Kódà mo fẹ́ jáde tẹ́lẹ̀ ni, màá dúró ń bì nígbà tí mo bá dé, bóyá màá tún padà ṣe program. Ọlọ́run Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi, mo dúpẹ́ o. Ní agbára Ọlọ́run, ẹ̀yin ló ń gbé sọnù bí èṣì gbọmọ. Àbúrò oníkan yín kò ní kan ẹbí, kò ní kan ara ẹnì kọ̀ọ̀kan wa. Ní agbára Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Wọ́n láwọn òbí tí mo tara wọn jáde, á rí gbà lò, á ráyé lò, á rí gbà ṣe. Ọ̀rọ̀ wo ò sí ní dojúrú láṣẹ Olódùmarè. A ní bá wọn tẹnu gbó bí ọwọ́. Olódùmarè yóò máa ràn wá lọ́wọ́, yóò máa ṣàlékún ọlá àtọlà fún wa. Olódùmarè yóò tọ́ wa sọ́nà, Olódùmarè yóò fi wá mọ̀nà. Gbogbo ohun tí a rò pé àwọn wa lọ ṣòkòtò, ó ń bẹ lápò ṣòkòtò wa, wá la máa bá ṣe pé Sanre sọ pé Olúwa ń bẹ bí ìta àtijọ́, àwa la ò sí bá bí ìta. Olódùmarè ń bẹ bí ìta àtijọ́. Àwọn kan pè oúnjẹ wọn, ìwọ náà pé ó kú sọ, kò ní kẹ́ lọ bá pásítọ̀, kò ní kẹ́ lọ bá àfáà. Ó sọnù, ó ní ẹ pè mí, èmi yóò dáhùn. Ẹ béèrè, èmi yóò fún yín. Ẹ kànlẹ̀kùn, èmi yóò ṣí. Olódùmarè bá lè sọ báyìí, kí wá lóde tó ṣe pé ní orí èdè tó lọ́run bá gbọ́, èdè tó yẹ lẹ́nu jù. Ó ní àpòrán ànábì kankan sí èèyàn bí kì í ṣe pẹ̀lú èdè wọn, kí wọn ó lè gbọ́ àgbọ́yé. Ẹni tó rán sí náà Yorùbá, ó náà ní Ọ̀rúnmìlà o. Èdè Yorùbá ló dẹ̀ sọ, tá a mọ̀ sí èdè Ifẹ̀ nígbà náà, kò sọ èdè míì. Tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀, lọ ka ìwé tí wọ́n fún Ọ̀rúnmìlà náà, ó náà ní Odù Ifá, lọ kà á. Ìwé tí wọ́n fún Jésù, ó ní Bible, ó ti mọ̀ á. Ìwé tí wọ́n fún ànábì, ó ní Kùránì, ó mọ̀ á. Kí ló dé tó wá fẹ́ mọ ìwé tán fún Ọ̀rúnmìlà? Lọ ka ìwé tán fún Ọ̀rúnmìlà náà kó wo yàtọ̀ náà méjèèjì. Lọ ka ìwé tí Olódùmarè sọ̀kalẹ̀ fún Ọ̀rúnmìlà náà, lọ wo bí Ọ̀rúnmìlà ṣe lògbèsí ayé ẹ̀, lọ ka ìtàn ẹ̀, lọ béèrè. Bóyá wàá jẹ́rìí tí ó wúlò fún ọ, tí ó wúlò fún ara ẹ̀, tí ó wúlò fún ìdílé tiẹ̀ náà. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ yín o, ó dìgbà o.